máa jẹ́ part of àwọn tó ń wá sí Kung Fu Center ní gáràjì Ọbáfẹ́ ní Jàyè kò sí lára oní tíátà. Ó dọ̀gbọ̀n bàbá yìí àtijọ́ wà ní kan rẹ̀ ìwọ ìdàkùnmọ̀ owó ṣoṣoṣoṣo pàmí lọ́wọ́ ọmọ ṣọ̀wọ́ kan ṣoṣo bí ó fẹ́ pa ẹni o. A ti bẹ̀rẹ̀ láti gbà yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n torí pé àwa ń lọ ń kàwé a tún wá tẹra mọ́ṣẹ́ rédíò nígbà yẹn ju tíátà yẹn lọ ó jẹ́ káwọn ọ̀rẹ́ wa àjẹjẹ́ irọ́ wọ́n ti kọjá lára wa. Nígbà tí mo wà nílé ìwé mi ò mọ̀wé mo dull gan 10 years ni mo lò ní primary school kò sọgbọ́n kí n má repeat èmi ò dẹ̀ mọ ABC yẹn tèmi fi wọ secondary school torí wọn fẹ́ ká sọ̀rọ̀ ní FM yẹn wọ́n ní we are local people pé voice wa náà local ibẹ̀ náà ni mo wà àwọn gbogbo àwọn MC Mofi gbogbo àwọn ẹ̀fọn fi dé kẹ́rẹ́ àwọn iṣẹ́ tí wọ́n ti gbá mi lórí ẹ̀rí ni mo padà wá rówó lórí ẹ̀. Ta ló pè má gbọ́ rédíò táwọn àyè fẹ́ eléyìí lè kó Paramount FM ẹ̀fẹ́ gàjà ọ̀tà Paramount FM wa ọ̀nà kan bá pẹ́ làwà Paramount FM lórí èké téńté. Àlejò ńlá la tún ní lónìí tí wọ́n jẹ́ gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ eléré orí ìtàgé oníròyìn tí wọ́n ti pẹ́ ń di iṣẹ́ ìgan. Mo dé bí mo ti dé o ọmọ jóbi igi gbakọ èmi gangan lẹ ṣàlógbìn ara ògbójò nínú ilé àwọn bàbá tèmi ìbà ńlá ń kọjú àpé àkọ́dá ayé ìbà àṣẹ̀dá ayé ìbà móríbá o ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé rẹ o ìbà àgbàlagbà Olúgbénga gbèsè rẹ̀ dé o ẹ̀gà dámọ́wọ́lú yọ̀yọ̀ dámọ́wọ́lú mo kí yẹ kúlé o dáadáa ni ó máa wà nínú abídí yín o Olúgbénga Adébáyọ̀ Ọládùnní lórúkọ mi èmi ni Imalian ọmọ kó bí ẹyẹ sọ̀bì ẹ̀ṣà ògbìn ará òde ògbólúkẹ́ ọjọ́ àbókí ti pẹ́lẹ́gún ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ alihamudulilayi rọ́bìlì alámi iṣẹ́ rédíò abẹ̀rẹ̀ ó tójọ́ mẹ́ta iṣẹ́ sinimá abẹ̀rẹ̀ náà ó tójọ́ mẹ́ta. ọ̀rọ̀ mi làbára àgbọ́n nìrè kí a rí òòṣà lọ́sẹ̀ yìí òòṣà bẹ̀rẹ̀ lórí ìkérègbè rárá àfin arọ abuké. adégbèsò ti yí ọ báyìí ìyàwó rẹ̀ àfin ni ń bí ìjọ kan ló lé gbogbo wọn dànù tọmọtọmọ. èmi náà kàn jókòó lọ́dún náà lọ́hùn pé àwọn èèyàn ń ṣe sinimá ń ṣe sinimá kí ni mo lè ṣe tó lè yàtọ̀ tí ó sì nítumọ̀ ló ti aráyé so mo dẹ̀ bẹ̀rẹ̀ sí lọ bá àwọn dókítà àwọn medical doctors kí ló máa ń fà á tí wọ́n fi máa ń bí àfin náà wọ́n dẹ̀ sọ bí oríṣiríṣi ọ̀nà ni wọ́n fún mi wọ́n láwọn ọmọ míì wà tó jẹ́ pé hereditary ni ìdílé náà ti máa ń bà. ìgbà tó sọ fún mi ní òkè tó bá wá bí wọn mo rí pé àwọn kan máa ń neat àwọn kan ò kí ń neat kí ló máa ń fa àwọn tó neat táwọn kan ò kí ń neat yẹn àbí iyọ̀ ni wọ́n máa ń jẹ pé tí wọ́n máa ń jẹ iyọ̀ ni dókítà dẹ̀ sọ fún mi pé no bí nǹkan tó fakọ nìyẹn wọ́n ṣe àwọn àlàyé yẹn fún mi èmi wá pa gbogbo ẹ̀ pọ̀ mo lọ kó sínú sinimá ìyá òyìnbó. wọ́n ti lé mọ́mì wá kúrò nílé ìlẹ̀ sí nǹkan tó fà á torí pé ó jẹ́rú àwa yìí nìkan ni mọ́mì wá ń bí. mo wá fẹ́ béèrè lọ́wọ́ tí yín bóyá bó ṣe ń ṣẹlẹ̀ ní fámìlì tí yín náà nìyẹn. ẹ bá wa ara tiwa wàá rí i pé ara tó dàbí abọ́ fìjò bóyá nítorí pé èèyàn ò dẹ̀ dàbí àwa òun ni dájú ṣe ń bínú sí yín. so àwọn oríṣi àfin mẹ́ta ló dẹ̀ wà àfin àkọ́kọ́ alábẹ̀bẹ̀ tó bá rìn lọ wọ́n máa ṣojú báyìí wọn ò ní ràn wọ́n máa fọ́ dojú wọn báyìí àfin ẹlẹ́ẹ̀kejì oní torchlight tó bá rìn lọ báyìí wọ́n máa fi ń rìn wọ́n máa fi ń rìn àfin ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pé pàálọ̀ ojú ìkan tọ̀kan á ṣojú báyìí wọ́n máa rìn lọ báyìí wọ́n máa ṣojú wọn báyìí so bóyá ìwà jẹ́ kan náà mẹ́tẹ̀ẹ̀ta. wọ́n gbà mo fẹ́ polówó ẹ̀ ni mo fi wò pé òkè kí ni mo lè fi polówó gbogbo kí ni ẹ̀ náà has to do with creativity. so téèyàn ò bá ti wà creative kò likely kó tètè rọ́nà lọ mo kàn jókòó mo kàn sọ Mr. Ọláyà Igwe kàn mo fẹ́ ya kinní kan sínú sinimá yẹn ó ní kíni mo ní nǹkan báyìí ó yà kálọ̀ yà pàṣẹ lọ yà nìyẹn òun lọ́lọ́run dẹ̀ sọ pé
kó gbé òkìkí sinimá ìyá òyìnbó yẹn jáde ní báyìí tí n bá wọ àwọn ibi tí mo ti fẹ́ polówó ẹ máa kó àmójúbà sinimá tuntun tó ṣẹ̀ṣẹ̀ dé yìí òwe ìyá òyìnbó ni o ìyá òyìnbó òyìnbó funfun àfin náà funfun nẹ́nẹ́ ìyá òyìnbó ọlọ́run ṣeun lórí sinimá náà. a ti tọ́dún mélòó báyìí sá. mo release ẹ̀ ní 2003 bó ṣe rí nìyẹn. Nípa ti sinimá òun ni mo sọ yẹn ìyá òyìnbó kọ́ ni sinimá kan ṣoṣo tí mo ṣe ṣùgbọ́n èyí tí mo ṣe tó mú kìkì wá nìyẹn tọ́lọ́run sì fi èrè sí fún mi dáadáa. Bẹ́ẹ̀ náà ni ọ́fíìsà àbàràpá tí mo ṣe láìpẹ́ yìí Ọdúnládé Adékọ́lá ló bá mi ṣe àkóso gbogbo sinimá yẹn. Ọlọ́run náà ló gbé wá tó ní kí n lo èdè yẹn láti fi ṣe jáde. Mo kí ẹ̀yin èèyàn mi bẹ́ẹ̀ tí ń wò mí ni èmi náà lẹ́ ń wo àìní wù mí mọ́ Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí yín. Bẹ́ẹ̀ bá sá jẹun ẹ má gbàgbé léèyàn jẹun kó mú mi ẹ bá sì jẹ̀bà kẹ́ ẹ jẹrin kẹ́ sí kẹ́ sì mú mi kọ́ọ̀bù kẹ́ ó ti tó bẹ́ẹ̀ ni. Torí bó ń jẹ bá pọ̀jù yóò fa constipation. Ó máa fa constipation. Ẹni pé bó ń jẹ bá pọ̀jù fún yẹn yóò fa constipation. So bí yẹn ṣe lọ ní eré àyẹn nìyẹn but in broadcasting lórí ọ̀rọ̀ ti sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò yìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí mo wà nílé ìwé mi ò mọ̀wé mo dull gan background mi poor àwọn parents mi ò lówó àdí àgbọn àti gàrí ni mọ́mì mi ń tà so mo máa ń kiri àdí àgbọn. Aládìí àgbọn rè tọrọ kọ́bọ̀ o wọ́n mọ̀ mí láti gbogbo ìjàyè ni wọ́n fi mọ̀ mí títí lọ dé ìjẹun títún jẹmọ àgbádú ìlógbò gbogbo àwọn jurisdiction tí mò ń polówó dé nìyẹn tí wọ́n lówó lọ́wọ́ so kò jẹ́ kí wọ́n value education yẹn wọ́n kàn fi mí sí school fífi sí school for kíkan wà ń bẹ̀ kó má dà pọ́ mọ́ wọn ò lọ léèwé ni but wọ́n monitor wa máa ṣe rábàràbá 10 years ni mo lò ní primary school because kò sọgbọ́n kí n má repeat kò sọgbọ́n ọ̀dẹ̀ ń lé èèyàn ń gbà yẹn torí pé wọ́n gbowó kakíla máa ń wọ̀ Nawarudin primary school ní Ìsàbọ̀ mẹ́rin kí n tó ṣe common entrance náà kan tó mú mi ń kọ́ lọ́pọ̀lọpọ̀ pé àwọn dádì wa tún lọ wáyàn mímọ̀ náà ṣe gbà mí nígbà yẹn gbà tí mo wọlé sí school yẹn mo ń try the first thing tí mo kọ́kọ́ notice ni pé mo jẹ́ kan lára àwọn member cultural group wọ́n dálẹ̀ school àwọn school wọ́n dẹ̀ like mi lórí ẹ̀ torí mo mọ̀ pa yẹn dáadáa èmi ni goalkeeper school nígbà yẹn so ó jẹ́ kí n popular but popularity mi yẹn kò tó fún èmi wọ́n lè ní kán lọ pè mí wá tíṣà kan bá ti ní kán lọ pè mí bá mò ń sá lọ nìyẹn torí mo ti mọ̀ pé ó fẹ́ bá mi ṣeré nìyẹn òyìnbó ló dẹ̀ máa sọ mo dẹ̀ máa gbọ́ òyìnbó yẹn mi dẹ̀ nílé reply ìmílẹ̀ tí mo wọ school báyìí gbàrà position mi lákọ̀ọ́kọ́ tí mo kọ́ wọ school 104 second time tá fẹ́ ṣe mo ronú fún ara mi wọ́n dẹ̀ rò pé mo ń kàwé bí báyìí ìwé náà ni mi mọ̀ yìí o àfi ká gbá bọ́ọ̀lù ṣá Ọlọ́run wá ṣàánú mi jẹ́ kí èmi náà mọ̀ mo wá ń ronú mo wá ń gbìyànjú láti máa ka àwọn ìwé yẹn mo wá lọ ń pe àwọn tó ń ṣe first position second position yẹn pé kán máa wá sílé mi mo wá ń ṣe oúnjẹ fún wọn mo ní ẹ̀kọ́ mi bẹ́ ṣe máa ń kà tẹ̀yìn tí wọ́n ń pass tó bá ti di 8:30 9 o'clock lálẹ́ ẹ̀ẹ̀kan rí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa di wọ́n ti ń súnmọ́ ní fàtáì ẹ má ṣe báyìí náà ṣe bí assist ẹ má ṣe bẹ́ẹ̀ ní tí mo ní kẹ́ẹ̀kọ́ mo fẹ́ kọ́ mi wọ́n Gbenga kò sí báyìí fẹ́ kọ́ ẹ a máa jókòó sí class ni tá bá ti wà ní class tó bá ti kọ́ wa yẹn ó máa wà lórí wa pé but gbogbo gbàtẹ́yìn máa ń ṣeré jáde ìyẹn làwa ń gbọ́ tó bá dẹ̀ ti wà ń bẹ̀ ní láti máa lọ ṣàìsùn máa kàwé mọ́ ó dìgbà tẹ́ exam máa ń bọ̀ ká tó revise mo bá try yẹn ní second time àwọlé yẹn position mi mo lọ sí 91 position gbà tó yá third time exam ń bọ̀ ọmọbìnrin kan lọ́lọ́run rán sí mi ní school yẹn ó ní Gbenga ṣé wọ́n pé ìwọ ló popular school yìí mo ní kí n sọ fún ẹni òbí tí mo ti ń bọ̀ sí wọn lẹ́ni tó bá ti fail ó máa repeat class yẹn òun ló fi ṣí brain mi sílẹ̀ kí n repeat èmi school keeper mo wá tún pe àwọn tán ṣe first second position yẹn wọ́n wá láwọn wà mọ́ pé àwọn ti sọ gimmick táwọn ń lò fún mi
èmi náà bá lè lò jí mo jókòó sí class títí problem tí mo ní ni pé foundation tó yẹ kán ti fún mi láti because àwọn teachers nígbà yẹn àwọn ò lè bẹ̀rẹ̀ fún mi láti ABC èmi ò dẹ̀ mọ̀ ABC yẹn tèmi fi wọ secondary school ìgbà láti wá deceive àwọn èèyàn mo ń sọ experience mi so that oníkálùkù náà á lè mú ìyí tó bá jẹ́ pé kó mú bẹ́ẹ̀. I went to Nawarudin primary school here nígbà yẹn ọ̀kan wa ní ABC o ìwé Mr. Giwa is a trader òun ìwé kan tó máa ní kámákà ṣé mi tí mi ò mọ̀ ABCD ni mo máa mọ̀ Mr. Giwa is a trader Mr. tó bẹ̀rẹ̀ yẹn mo mọ̀ bí tí Giwa yẹn wà mi lè identify trader ní time yẹn ìyẹn ló fẹ́ mi problem tó mi fi dọ̀ nígbà tá a wá fẹ́ ṣe exam yẹn èmi ò jáde ńlẹ̀ mọ́ mo wá bẹ̀rẹ̀ cramming ó ló mọ́ mi lára dè ní tó ti bá wà ní studio tó máa fẹ́ ṣe orin nígbà míì gbogbo tó wà nínú script yẹn orí ma ti kọ gbogbo ẹ̀ àwa ṣe exam yẹn mo wá ní 33 position n tó wá fọ́nì jù tọ́lọ̀ ń ṣe ni pé èmi ni mo lead Yorùbá èmi ni mo lead history èmi ni mo lead Bible knowledge so èmi tí mi ìmọ̀wé rárá mo wá gba 3 prizes ní ọjọ́ tó ń ṣe end of the year fún wa bí mo ṣe bẹ̀rẹ̀ sí groom ara mi díẹ̀díẹ̀ ní ìgbà tá a wá wọ form 2 wọ́n ti bẹ̀rẹ̀ sí lo applied questions so wọ́n máa òyìnbó tó máa fi béèrè ẹ̀ kò ní yé mi débi tí mo máa kọ́lẹ̀ bó ṣe wà nínú because Bible ta ṣe ń gbà yẹn wọ́n kàn máa béèrè ní ta ni Sarah ta ni Jesus tí èèyàn bá gbóyìnbó kò ní get àwọn kìíní yẹn kí ni mo ti fẹ́ ṣe léyìn Ọlọ́run tá ṣeun láti form 2 yẹn mo tún ṣe 9th position 8th position bàtà wá dé form 3 wọ́n ṣe transfer woman kan wá nìyẹn wọ́n pe woman náà ní Mrs. Amenuvo Ghanaian ni wọ́n ṣe gbedé nìyẹn ó wá tóbi ra pátá àwa ò rẹ̀ rí irú àwọn èèyàn tó tóbi bẹ́ẹ̀ yẹn rí ní school wa so títóbi tó tóbi yẹn ló attract mi pé máa lọ sí class obìnrin mo fẹ́ wo bóyá fẹ́ sọ̀rọ̀ class yẹn tí mo lọ ní woman yẹn wọlé wá n tó yẹ kó ti kọ́ wa ní primary school ṣé mọ̀ pé bóyá bẹ̀rẹ̀ báyìí tó ń kọ go went I will go I will come ọjọ́ yẹn ni mo bẹ̀rẹ̀ sí sọ I will slap you gbogbo àwọn tó ń mọ̀wé jù mí lọ yẹn mo wọn ni mo lọ bá I will slap you assist I will beat you I will slap wọn ṣẹ mi ó ṣé ó yẹ kó jẹ́ form 3 nígbà tí mo kúrò ní school wa ní Ìmàlà wọ́n á dé Abẹ́òkúta ìgbà tí mo dé Abẹ́òkúta èmi ni third goalkeeper fún Ogun State Water Corporation èmi kéré wọ́n sọ fún mi nígbà yẹn pé mo better gan ju even the first keeper lọ ṣùgbọ́n mo kéré wọ́n ní bí wọ́n máa ṣe mí léṣe so wọ́n wá ń tọ́jú mi wọ́n làwọn máa gbà mí sí Water Corporation nígbà yẹn ṣùgbọ́n wọn ò gbà mí títí tí àwọn alàgbà Yẹmí Adéyẹmí àwọn tí máa ń wá bá mi ní school wọ́n máa ń wá rìkọ́dù ewì voice wọ́n máa ní kí n ka ewì fún àwọn wọ́n ti rí mi pàtí kan mo bá ń ka ewì yẹn fún wọn ìgbà tí mi wá jáde tí mo dá Abẹ́òkúta tí mo wà wọ́tà yẹn àwọn bàbá yẹn bí wọ́n ṣe mọ̀ pé mo ṣáà ti dé wọ́n ṣáà wá ilé wa kan àwọn bàbá yẹn wá máa ń ní kí n máa wá ṣe ewì ní Ògùn rédíò so mo wá lọ ṣe ewì lógùn rédíò ṣùgbọ́n tó ti bẹ̀rẹ̀ sí fún mi ní 99 naira so nínú 9 naira yẹn ni mo máa fún ìyá Gbenga tó máa fi kún owó àdé àgbọn a máa lọ ṣe bọ́n ṣe stop mi kí n má lọ gbá bọ́ọ̀lù mọ́ ní. The first jingle productions tí máa kọ́kọ́ bá wọn ṣe bí ọdún ògùn bí pẹ̀lú mú mi lọ nígbà yẹn náà dá mamsa sílẹ̀ mamsa ẹ̀jẹ̀ kágbé lárugẹ Babangida rẹ̀ jìn náà dálẹ̀ wọ́n fún mi ní 1,500 òun la fi kún gbogbo ilé wa ta fi rẹ́ gbogbo ilé wa níjà. Ilé tàà tún ṣe ẹ̀kọ́ ń ṣe dádì mi kọ́ ló kọ́ mọ́mí mi kọ́ ló kọ́ arẹ́ǹtì ẹ̀nà mọ́mí mi wá máa ń ṣàdúrà fún mi lójoojúmọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ báwọn mamsa yẹn bọ́n ṣe tún ní àwọn Ìbàdàn fẹ́ ṣe kíní yẹn pé wọ́n gbọ́ ìtàn ṣe ní Abẹ́òkúta wọ́n ní kí n wá bá wọn ṣe ìgbà tí mo gbà yẹn wọ́n fún mi ní another 1,500 ìyẹn la fi tún ṣọ́ọ̀pù dádì wa níjàyè níwájú àwọn olóríṣà Àdìsá Aláṣẹlà international bàbá ní dádì iṣẹ́ bàbá gangan náà kọ́ láyé wọn owó yẹn tí mo tún gbà la fi tún bẹ̀yẹn ṣe òun ni mo lọ fi ṣe yàrá ilé tí bírọ̀dà mi fún mi ní Màálà tí mò ń gbé
nígbà tí mo wà ní secondary school bí mo ṣe ṣe ìgbésí ayé mi nígbà yẹn nìyẹn táwọn bàbá Yẹmí Adéyẹmí fi mú mi dógùn rédíò. Ìgbà tó tẹ̀ mú mi dógùn rédíò yẹn bàbá Yẹmí Adéyẹmí ní kí n máa wá jókòó sí mítìnì àwọn bàbá ní ṣé mítìnì yẹn ṣe ọgbádùn ẹ̀ bẹ́ẹ̀ ni sà ṣé gbogbo tí wọ́n sọ ń bẹ̀ ló yẹ gbogbo ẹ̀kọ́ òyìnbó pọ̀ jù bàbá wa ní kò lè gbogbo ẹ̀ ní òjì ẹ̀. Bàbá yẹn lọ enroll mi sí nìkan tó ń pè ní Rema Chapel ó wà lẹ́yìn OGBC ibẹ̀ náà mú mi lọ ibẹ̀ náà ti train mi. Ìdí nìyẹn tí mo fi jẹ́ part of the burial nígbà tí bàbá yẹn kú and before his death mo kópa tó yẹ kí n kó gẹ́gẹ́ bí ọmọ. Bàbá yẹn ṣe tó fi jẹ́ pé I got A3 in English language. Bí mo lè ní àwọn credit yẹn báyìí ó ní ọmọ yìí bàtà ó tún lọ ra bàtà fún mi. Àwọn kọ́ ni biological father mi but nítorí talent tí mo ní ẹ̀wọ̀n nǹkan tó ń sọ mí dà àwọn náà ni ó yá ọ lọ léèwé nísìn àfiwọlé sí Ogun State Polytechnic nígbà yẹn. Bàtà wọ Polytechnic yẹn náà ó tún fẹ́ sú mi torí àwọn tí mo jù lọ ló pọ̀ jù nínú class. Àwọn tí mo rí wọ́n mọ̀wé yẹn wọ́n fà wọ́n mọ́ra so tá bá ti kúrò ní school máa kó wọn lọ lé mi lómi dá àti rice àti ẹ̀wà. Àbúrò mi kan wà Jídé admin ló wà nísìn ní Moshood Abiola Polytechnic àjọ wà ní class ni so àwọn yẹn ni mo máa ń lò tí bá ti délé bọ̀dá Gbenga ṣé ń tán kọ́ wa lé ní ṣé kò yé yín èyí tó yé mi màá ní kò yé mi so that wọ́n á lè sọ fún mi ní Yorùbá. Mo dẹ̀ ti ń ṣe program lórí rédíò ní OGBC nígbà yẹn bí mo ṣe lu àlùyọ nìyẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá ti wá ní wọ́n fẹ́ ṣe kinní kan ní school. In fact lára àwọn elders class ni mo wà. So that was how I started speaking in public. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi dòun lé ní nìyẹn. A dúpẹ́ f'Ọlọ́run. Ìmọ̀ ẹ̀kọ́ yẹn wá ti súnmọ́ wájú débi pé bọ́n ṣe jókòó yìí wọ́n ti tún ní ìmọ̀ ẹ̀kọ́ nílé ẹ̀kọ́ gíga yunifásitì. Mo tún ti lọ sí Crescent of Recent o lọ ṣe diploma ní Crescent University. Now ẹ jẹ́ ká lọ sí broadcasting àti theatre nsìn. Ìgbà tí mo bẹ̀rẹ̀ lógún rédíò ewì la fi bẹ̀rẹ̀ ayé gbẹgẹ́ ìṣẹ́jú márùn-ún ewì ìṣẹ́jú márùn-ún yẹn o gbọ́dọ̀ kọ́ ju 3 minutes lọ because the first 1 minute yẹn wọ́n máa fi play advert tó bá ti ka 3 minutes yẹn last minute tó máa fi pé 5 minutes yẹn wọ́n máa fi play advert so kò gbọ́dọ̀ kọjá ẹ̀ bọ́n ṣe kàn pè níjọ́ kan nìyẹn wípé mo lè ṣe program náà àtọ́ pè mí tí mo ṣe 2 weeks bọ́ ṣe pé Gòkè Babalọ́lá wá nìyẹn wọ́n dán àwọn náà wò wọ́n drop gbogbo wa a lọ. Ìgbà tó yá wọ́n pe Gòkè Babalọ́lá padà pé kó máa wá ṣe ẹkú ìsinmi. Nígbà tó máa pe èmi padà ìgbà yẹn ni mo wá ṣe Ẹjíire yẹn. Ibẹ̀ náà ti wá ní òkè kí n máa wá lọ ṣe another program táwọn máa dálẹ̀ lọ́jọ́ Thursday wọ́n á pè ní kíni nǹkan. Èmi àti broda Kọ́lá Pópóọlá alájọ bẹ̀rẹ̀. Kíni nǹkan kí ló yẹ ká fàsìkò yìí ṣe iṣẹ́ ló yẹ ká fàsìkò yìí ṣe kíni nǹkan. So kíni nǹkan yẹn là ń ṣe lọ. Ọ̀nà tó ní kí wọ́n máa ṣe àríyánsàn. Báyìí ní FM dé. Ọlọ́run dán wa wò ń bẹ̀ kò dán wa tán aláàánú lọ́lọ́run torí wọ́n fẹ́ ká sọ̀rọ̀ ní FM yẹn wọ́n ní we are local people pé voice wa náà local so because of that and ní FM voices so we can progress there don't worry ibẹ̀ làwọn wà kan fi gbé àwọn agbó sómi dédé ṣùgbọ́n àkọọ́lẹ̀ ti dúró ibẹ̀ náà ni mo wà. Àwọn gbogbo àwọn MC Mofi gbogbo àwọn ẹ̀tàn fi dé. Àwọn tó ní kan má fi wá sórí FM nígbà yẹn wọ́n ti kú wọ́n wà láyé. Níbẹ̀ náà ni wọ́n ní àwọn ẹni yẹn sick lọ́dún náà lọ́wọ́ náà tó pe àwọn Kẹ́hìndé Adéníyì tó jẹ́ manager program hospital tó wà ó tún sọ fún wa pé ta ló ní kẹ́ lọ gbé bọ́ ìyẹn síbẹ̀. Mo ní tí wọ́n bá jáwọ́ nú ọ̀rọ̀ mi sọ̀rọ̀ yẹn tán lọ́jọ́ náà lọ́hùn mo wá bínú kúrò lọ́dọ̀ wọn wá lọ bá bàbá Yẹmí Adéyẹmí mo ní ẹ̀sà tó bá dọ̀tún la mò ń lọ sọ nǹkan báyìí fún mo ní mo fẹ́ lọ sọ fún ọ pé tí ẹ̀ bá jẹ́ kí n sọ̀rọ̀ lórí FM yìí nítojú yín màá sọ lẹ́yìn yín bàbá Yẹmí Adéyẹmí ọ̀rọ̀ lágbára
ọ̀rọ̀ lágbára má sọ ọjọ́ kẹrin lẹ́ni tí mo ní mo fẹ́ lọ báyẹn l'accident ló ní spinal cord èmi ni bàbá Adéyẹmí kọ́kọ́ wá sílé kí ló lọ́ọ́ fẹ́ sọ ń jẹrin mo ní nǹkan báyìí kí mo wá ní ọmọ ṣe ẹni kí n má sọ ǹjọ́ sọ́mọ ní ìlú ọmọ ọ̀bá tẹ́tí kí n má lọ ọmọ ẹni ẹ ti lásídẹ́ǹtì ó wà lọ́sípítù báyìí ó ní spinal cord ǹjẹ́ ọmọ pé tó bá jẹ́ ọ̀sọ̀rọ̀ yẹn àjẹké lánàá ọmọ kúrò ní ṣé wọn ò ní pàjẹ́ àná ló pọ̀ ọmọ jẹ mo kàn dọ̀bálẹ̀ bàràkàtà ni. tábánikà wò sà ẹ ṣe rẹ́kọ̀dì kan lọ́dún kan onígbèsè tí ó bá gbẹ̀mí o agbẹ̀mí o. ó ní àwọn recent kíní nìyẹn mo ti kọ́kọ́ ṣe kan mi ò lè sáré farapa mi ò lè para mi ò lè sáré farapa stop it ní táìtù yẹn mi ò lè sáré farapa mi ò lè para mi ò lè sáré farapa mi ò lè para mi àìlówó lọ́wọ́ kò lè pa mí lórúkọ ọ̀dà o mi ò lè sáré farapa mi ò lè para mi ẹni bí ẹni lọ́mọdé ń káwó òwe ìjìgbé ìjìlágbá ń tayò ohun agbára ọ̀ká ó má fi gọ̀gọ̀ fa ó jẹ́jẹ́ lágbọ́n dúró tó o bá lọ jalè àgbọn ó dàbí ìgbà tí ládélé tọ́ka nírú mọ́lẹ̀ ní kóníkálukú ṣe bó ti mọ tèmi nìyẹn o mi ò lè para mi ò lè sáré farapa mi ò lè para mi o so ìkejì tẹ́ ẹ sọ yẹn ni ajé mo ti rẹ́kọ̀ tó pọ̀ kọ́ọ̀lù kan wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀. ibire láre ibire là ń lọ ibire láre ibire là ń lọ ẹni bá fẹ́ ṣoríire ò ẹ̀bùn nílé yọ o. ìròyìn kan kàn mí pé àtá tí wọ́n ìròyìn kan kàn mí pé àtá tí wọ́n tó wájọ́ wípé a kò ní rata mọ́ tó wájọ́ wípé a kò ní rata mọ́ ọmọ Yorùbá ò ẹ jẹ́ ká fura sí i láwọn Haúsá kò bá gbàtà wá ìyẹn ni pé táwọn Haúsá kò bá gbàtà wá ó wájọ́ wípé a kò rẹ̀ níjàta ọmọ Yorùbá ò ẹ fura sí lẹ́yìn yẹn ni mo ṣe ajé wà ń wá o ajé wà ń wá tẹ̀sán sí tèmi tètè bọ̀ máa jẹ́ ò pẹ́. bó tún ti ṣe mí ó padà di tán. náà sà nígbà kan tí iléeṣẹ́ rédíò Paramount FM dé bọ́lá ń bá gbèsè tó bá tún lé tuntun kan premier ni ó ra ọlọ́run bá gbèsè tó bá fẹ́ tún lé ẹ̀kún ọ̀dá premier ni ó ra o. sẹ́rí torí ìtẹ̀sọ̀ yìí mo fi polówó ọjà nígbà yẹn bẹ́ẹ̀ni àwọn polówó tí mo ṣe kàn ǹṣe ló ń hòyà àyàyà ǹṣe ló ń hòyà àyàyà ọṣẹ́ sí lọ́gbàdú ǹṣe ló ń hòyà àyà sẹ́rà àwọn ọṣẹ́ tí wọ́n ti gbá mi lórí ẹ̀rí ni mo padà wá rówó lórí ẹ̀ níta àwọn iṣẹ́ tẹ́ ẹ̀ jẹun bẹ̀ gbà yẹn. wọ́n fún mi ló ìgbà tí mo lọ́kọ́ sí Premier Paint yẹn nígbà mo kéré ńgbà yẹn mo yẹ̀yẹ̀ dé wà áfítà owó ńgbà yẹn kọ́tà wà ní áfítà ńgbà yẹn ni orúkọ wa nǹkan tó wà tí mo ṣe nígbà tí mo bẹ̀rẹ̀ kí ni nǹkan ẹ lójúbc ẹja abánusọ náà ń pẹja yẹn ẹja abánusọ àwọn alálẹ̀ ẹja abánusọ ló lẹja lẹja tútù ọ̀bọ̀ kó sì wá àwọn alálẹ̀ ẹja abánusọ lọ lẹja tí mo fi sọ pé mo rí Kọ́lá wọlé Ọ̀yọ́ ó sì ṣe rọgbọdọ mo ní kí lọ jẹ sáwọ tó ń dáṣọ kówó ẹgbẹjẹ ní àfi báwo ó nípàánú sọ frishes ló fi ayé òun fà bẹ́ẹ̀ lọ. ti Paramount ta ló pè má gbọ́ rédíò táwọn ayé fẹ́ eléyìí lè kó Paramount FM o ẹfẹ́ kẹjà ọ̀tá Paramount FM wa ọ̀nà kan bá pẹ́ làwà Paramount FM lórí èké téńté. Ṣẹ́wárí ti tíátà. Ìjàkùmọ̀ èmi lè méyìn. Adigun. Ó dọ̀gbọ̀ bàbá yìí àtijọ́ wà nìkan rẹ̀ ìwọ ìjàkùmọ̀ wọ́n tún ṣoṣoṣoṣo pa mí lọ́wọ́ ọmọ ṣọ̀wọ́ kan ṣoṣo mi ò fẹ́ pa ẹni o mi ò fẹ́ pa ẹni. bẹ̀rẹ̀ ní Ìjàyè Kung-Fu Center ń bẹ̀ yẹn wa tá a jọ ń ṣe eré nígbà yẹn àwọn míì lè wá o ṣùgbọ́n wọn ò sí ń bẹ̀ rárá wọn ò sí lára wọn ò sí ń bẹ̀ tó o bá jẹ́ part of àwọn tó ń wá sí Kung-Fu Center ní gáràjì Ọbáfẹ́ níjàyè kò sí lára onítíátà Délé Odúlé Àjàní Gágà Ẹ̀bù Olóyèdé Ọláìyá Ẹ̀bọ Ṣóbítàn Fẹ̀mólà Ótólò ọ̀gá làwọn yẹn àwọn tí mo ń dárúkọ yẹn àbá àwọn yẹn ń bẹ̀ ni ṣe mọ̀ pé mi ò mọ̀gbà tó ní kálukú bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ so
mo ti ń ṣeré tèmi náà kí n tó wá join wọn bí so ẹni tó lè sọ pé òun lọ̀gá mi mọ́ nù wọn ṣùgbọ́n àwọn tájọ jẹ́ irọ́ tí wọ́n sọ pé ọ̀gá àwọn nìyẹn èmi náà lọ́gá ni wọ́n mo gbà fún wọn nígbà mo dẹ̀ dábẹ́kúta mo padà lọ join bàbá Ògúngbè láti train díẹ̀ kó tó di pé mo wá dá dúró ìgbà tí mo fẹ́ dá dúró yẹn mo wò pé agbára mi ò tí tó mo nídìí àgbàlagbà láti máa control mi ni mo fi lọ mú orúkọ Ajóbíewé tó wà lókè léwó bàbá yẹ kíní Ajóbíewé wọ́n wà lókè léwó onígẹ̀lẹ̀dẹ́ ilé ìbára ọmọ asúré jagun àwọn ni mo lọ mú mo ní ẹ jẹ́ ká máa lo orúkọ yín ká máa fi ṣe eré ó yá bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn àṣeré fẹ́ǹtì àṣeré Fuji TV bá ṣe ń ṣe lọ́dún yẹn lọ́hùn ni àwọn tó bá wà ń ta ń gbà yẹn nínú àwọn tó wà ń sìn wọ́n mọ̀ra wọn so a ti bẹ̀rẹ̀ láti gbà yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n torí pé àwa ń lọ ń kàwé a tún wá tẹramọ́ṣẹ́ rédíò nígbà yẹn ju tíátà yẹn lọ ó jẹ́ káwọn ọ̀rẹ́ wa àjẹjẹ́ irọ́ wọ́n ti kọjá lára wa títí tó fi wá di pé oní sinimá ìwọ̀ a bẹ̀rẹ̀ sí bá Ọláìyá ṣe sinimá lábẹ́òkúta òun ló kọ́kọ́ ṣe sinimá lábẹ́òkúta tí ó máa pè wá sínú ẹ̀ nígbà táwa ò tí ì mọ àwọn marketers àmàlọ́bà títí táwa náà ṣẹ̀ṣẹ̀ fi wá bọ́ sí gbangba tàbí ẹni tí wọ́n fi ṣẹ́ lọ tó bí ọ̀rọ̀ ní tíátà ṣe jẹ́ ní àkọ́kọ́ sinimá mi àwọn èèyàn ò mọ̀ bọ̀ wọ́n kọrúkọ mi sí wọn kì í rúrúkọ ń gbà yẹn torí mi ò tí ì popular níbẹ̀ Àlàbá Onírẹsì mi ni mo ṣe lẹ́yìn ẹ̀ ni mo ṣe Ìyá Òyìnbó àfin 1 àfin 2 àfin 3 èmi ni mo ní sinimá Àdìsá fún ara mi Kòrédé productions ló bá mi coordinate ẹ̀ èmi ni mo ṣe Jíbádé Eléwèlé Jíbádé Eléwèlé èrè Jíbádé ra mọ́tò kò ní táyà mẹ́rẹ̀ẹ̀rin rárá. wọ́n àti mo fẹ́ béèrè àwọn àgbékalẹ̀ tí jíngù nǹkan kan yẹn ó máa ń yàtọ̀ gan ṣé ó ní ìwé tẹ máa ń kà ní. mo ti kàwé Yorùbá nígbà tí mo wà sẹ́kọ̀ọ́ mo ń ka ìwé Yorùbá o Àyàngalú Amúdèdùn pẹ̀lú Yorùbá orthography àsọtọ̀ Yorùbá mo fẹ́ gbé jáde torí oríṣiríṣi ni mò ń gbọ́ wọ́n máa karòyìn wọ́n máa sọ pé ṣòwò ìlú mọ́kúmọ́kú tí kò dẹ̀ sí mọ́kúmọ́kú kúmọ́kúmọ́ ni wọ́n ṣòwò yẹn gbàgbọ́ gbogbo àwọn tó máa ń sọ ń sìn nìyẹn wọ́n ní Kọ́lá Adéjòjò ó ń làágùn bọ̀yọ̀ ṣé ó ń làágùn bọ̀yọ̀ ni Yorùbá ń wí ó ń làágùn yọ̀bọ̀ ni wọ́n ní tẹ́ bá dómi dáǹsì ń ṣe ló dípa mọ́tò kan rọra ń lọ jẹ́jẹ́ wọ́n kàn ń lọ ni súnkẹrẹ fàkẹrẹ nìyẹn kì í ṣe súnkẹrẹ gbàǹkẹrẹ ìtumọ̀ gbogbo àwọn oríṣiríṣi tán máa ń sọ oríṣiríṣi àwọn Yorùbá yẹn àsọtọ̀ Yorùbá. mo tún wá rántí bí 2 years ago mo pàdé mọ́mì wọn ibi tí wọ́n ti ń ṣe Ìyá Gbenga bẹ́ẹ̀ ni òkú fún bàbá wa Adéwọlé Onílù Ọlá Ìyá Gbenga nìyẹn ẹni tí mo fi ohùn jọ nìyẹn torí pé àwọn ni wọ́n ń kọrin mọ́mì yìí ń kọrin àwọn ni wọ́n orin ìbílẹ̀ ni wọ́n ń kọ nígbà yẹn dádì wa ń lùlù fún wọn. ẹnu Ìyá Gbenga ni mo ti kọ́kọ́ gbọ́ yóò dára fèmí náà láyé mi yóò dára fèmí náà láyé mi ọ̀dà fún òṣùpá yọ lókè lókè gbogbo ara ayé wọn ń kó kìkì rẹ̀ yóò dára fèmí náà láyé mi. sórí tó bá fẹ́ tún wá fẹ́ ṣe event òun fẹ́ oríkì ìlú ẹ̀ òun fẹ́ ìjìnlẹ̀ Yorùbá gidi kò sí station náà tán dálẹ̀ tí ò ní gbọ́ voice Imalian boy ńbẹ̀ fún jingle títí dábùlùdún ẹ̀fẹ̀ àbápa nìbàdàn wọn dáadáa bá ti fẹ́ ṣe event tẹ́ ń fẹ́ MC moderator par excellence certified broadcast journalist and you are now a philosopher. ẹ bá mi fún telephone number yín sir. nọ́mbà mi 080 3722 3784 WhatsApp mi ni 0908 12 13 970. Iléyá o Iléyá mo dúpẹ́ o mo dúpẹ́ ẹ̀kọ́ àtàárọ̀.
ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ni fọkànbalẹ̀ wà.